ẹ̀rìn só nílùú wọn òwe ẹ̀rìn só nílùú wọn ò wá nílé Olúyọ̀lé ẹ̀rìn só nílùú wọn ẹ̀rìn só nílùú wọn òwe ẹ̀rìn só nílùú wọn ò wá nílé Olúyọ̀lé ẹ̀rìn só nílùú wọn. Àyìnlá o Àyìnlá ti sọjọ́ bí lónìí o àṣeyí sàmọ́dún ọdún ayọ̀ lẹ́sìn ìmọ̀ọ́sẹ̀ Alhaji Abbas Akéwùsọ́lá Akínlẹ́yẹ Àyìnlá MD Aliafis Ajanumura Service ẹ̀sọ̀dún ọdún yìí iná ẹ̀tún ṣe mí sí nínú owó tọ́ ọmọ Tàìní tètè kú ti ṣe balẹ̀ ọ̀rọ̀ ikú onífìlẹ̀ ẹ̀yìn so dàrú onífìlẹ̀ ẹ̀yìn ṣe yẹ̀ gbangba ta onígbà yín lójú onírèlè ẹ̀sìn mú ọ̀gá ni. àní ọmọdé gọ́jọ́gọ́jọ́ àní ọmọdé gbàládùn ara ẹ̀yìn lọ ikú ò wá níjà ọgbà lọ àwọn. ẹ wá mọ̀ ṣe bínú pé mo bá yín láyé mo pè yín ló kọ́ orúkọ là á pé ládéládé orúkọ là á tún pọ̀ lóhùn ọba. ẹ bá mọ̀ dá gọ́jọ́gọ́jọ́ àní ọmọ gbóhùn ẹnu mi dáadáa. àìmọ̀ pẹ́ ni bí ẹni èèyàn bí èèyàn ló rọ́gbà yín ká àwọn ẹni bí ẹni lónìí mọ̀kẹ́yìn ní gbèjègbèjọ látòrí Farouk Ọlálékan Riscott Yétúndé àti OBM gbogbo wọn náà ní kí n pé ẹkú ọdún ẹ̀sìn ikú àṣeyọmọ bàbá Mọ́gàjí ní kẹ́yìn ní gbèjègbèjọ wọn ní kíyìn ní gbèjègbèrìndínlógún ọmọ bàbá Mọ́gàjí ló wá ní ìwọ̀n wípé Ọlọ́run bá wá kẹ́ wọn Ya Rabbi bá wá kẹ́ wọn Ọlọ́run bá wá kẹ́ wọn Ya Rabbi bá wá kẹ́ wọn àwọn àfáà tó fi tiwọn sílẹ̀ tí wọ́n ń dù káyé àwa ó lè dùn Ọlọ́run bá wá kẹ́ wọn Ọlọ́run bá wá kẹ́ wọn Ya Rabbi bá wá kẹ́ wọn Ọlọ́run bá wá kẹ́yìn Ya Rabbi bá wá kẹ́yìn àwọn àfáà tó fi tiwọn sílẹ̀ tí wọ́n ń dù káyé àwa ó lè dùn Ọlọ́run bá wá kẹ́ wọn. wọ́n ní kìyìn o adúmáradán arẹwà lọ́kùnrin bàbá olóríire onínúure oníwà ààrẹ alálùbáríkà yìí ẹ mọ̀ ṣe bínú pé mo bá yín lóye mo pé yín ló kọ́ Àyìnlá o Alhaji Abbas Akéwùsọ́lá Akínlẹ́yẹ Àyìnlá ẹ bá wọn dá gọ́jọ́gọ́jọ́ àní ẹ mọ̀ jẹ́ gbádùn ara ẹ̀yìn lọ incoming Mọ́gàjí of Ibadan land ẹ mọ̀ gbóhùn ẹnu mi dáadáa ẹ rí bí mo kí yín bí ológun ẹrú àwọn ẹni bí ẹni ní bí mo kí yín bí ọlọ́gbọ́n wọ́fà bí wo bá ti dénú lé àwọn bàbá tó bí yín lọ́mọ wọn ni wọ́n ti rẹ̀ bí kankan ọmọ wọn nílé Olúyọ̀lé ọmọ àjẹgbín yóò ní ọmọ àfikàrà òun fọ́rin mi Ìbàdàn mọ́jàmọ́jà tó fi kára wájú lẹ́rú Ìbàdàn ìlú òjò olúkúlóyè òjò òsí nílé ọmọ adìyẹ dàgbà bójò bá wà nílé àti pàyà ẹ̀jẹ̀ ìlú Àjàyí Ògìdì olú oníkànga àjípọn òbomi oṣù wẹ́dà ẹni Àjàyí bàbá sùn tí ò bá lóyún ọmọ ló tán lára olúwa rẹ̀ ìlú Ìbíkúnlé ìlú Ògúnmọ́lá àròdèmọdé lójú ológun ọwọ́ ṣòkòtò kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà àgbàlá Ìbíkúnlé ti tó kòkò owó sáré àgbàlá Ìbíkúnlé jòkó bá bẹ lòmí lọ ààrẹ látó sáńbẹ́bẹ́ bá dòdù nìbàdàn ọlọ́mọ òru náà ń kọ́ ṣe bí yeye yín ní ṣe òkè mbẹ́mbẹ́ tó dúró dìgbìdìgbì àròlò owó nìyí ọmọ àpọ̀n kébí ẹ̀ nípọn mọ́ ẹ̀rí kẹ́mi ọjọ́ tọ́yẹ mọ́ ṣe gbé mi fọ́yà ẹgbẹ́yìn mi ọjọ́ tó sà ẹ̀ bá mọ́ ṣe gbé mi fún sàláwẹ̀ níkà èmi wádìí kẹ́ àmúṣe ẹ̀yẹ ọmọ oníkẹ́ ẹ̀yìn gẹ́dẹ́ bàtà ló jẹ́ ńlọgbìn bá jẹ́ kójúmọ́ tó mọ̀ ń wó sí mọ́ wá bàtà mi tuntun àròlò owó ọmọ àrégún sí mọ́ndélé ọ̀pẹ sálólògbìn ará òde ògbólúkẹ́ Ìbàdàn kí ni sóòsù ọ̀ní kí lẹ jẹ lánàá ẹran sí kí ni kí lẹ fi jókòó kù sí sí àní nílé bàbá tó bí yín lọ́mọ Ìbàdàn tí mẹ́rù tẹ̀rù ẹ̀ mẹ́rù á kí wáyé àwọn lárùn kan lára ìjàgbóró lárùn Ìbàdàn ṣebí lèlé bàbá tó bí yín lọ́mọ ni àṣeyí sàmọ́dún ọdún ayọ̀ lẹ́sìn mọ́ ọ́n ṣe nínú owó tọmọ Tàìní tètè kú ti ṣe balẹ̀ ọ̀rọ̀ tọ́ba wá níta ní kọrin ewì sí yín létí látẹ̀ẹ̀kan mo rọ́ ọmọ kí àṣàbí lèmi jẹ́ o ọmọ ọlọ́yà Aláàfin ọba o ọmọ Òkè Ìbàdàn ọmọ Òkè Ìbàdàn Àyìnlá wọlé mi dé mi o ọmọ Òkè Ìbàdàn
ọmọ òkè Ìbàdàn ọmọ òkè Ìbàdàn aláìlá wọlé mi tèmi o ọmọ òkè Ìbàdàn. ìbá délé àròlù o ìbá délé àròlù òjò ló kọ́ tí yóò dá o ìbá délé àròlù àṣeyíṣà mọ́dọ́dún ayọ̀ lẹ́sìn mọ́ ṣe.